láti Canada wọn ò tí ì lóògùn kankan wọn ò tí ì lóògùn bàbá Aláàfin tó kú kọ́lọ̀ bá mi fọ̀run ṣẹ́rí jọ́ tí wọ́n ń fi Ṣèyí joyè mo rí bí Simed ìyẹn ọba Lámídì ọmọ wọn Simed ọmọọba tó lọ ọmọọba náà Simed ló ń tọ́ wọn sọ́nà ló ń ṣe pé kan ṣe mú dẹ̀ láìkì ibẹ̀ yẹn mo sọ fọ́ọ̀rẹ́ mi pé mo dẹ̀ láìkì nǹkan tí màá yìí ṣe pé torí bàbá tó wá láti Canada yìí kò mọ nǹkan kan pa à ń ṣe ọba à ń ṣe gbogbo ẹ̀ ẹlòmíì ní síbíkọ́ yẹn tí ọba bá mú wọn ò ní máa ṣe dáadáa tọ́ba bá mú yàn àti ilẹ̀ náà ti ń jà supremacy Ìbàdàn jọ̀yọ́ lọ kinní kan jọ̀yọ́ lọ ogun kan kó wọn látẹ̀rù kan ó kó wọn lẹ́rù bì kó wọn sẹ́rù bòmíì ẹjọ́ ìsíta wà kọ́ yẹ máa gba ọba ẹlẹ́sìn mọ́ kọ́ máa gbólógógóró gidi ṣìnáàpù gidi la fẹ́ kọ́ lè máa ṣe dáadáa. ẹ̀yin tèmi ẹ wò ó ti dójú ẹ̀ báyìí o ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló ti tú lórí ọ̀rọ̀ bí Olúbàdàn kò ṣe wo ibi tí Aláàfin Ọ̀yọ́ wà ẹ wo ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa kájọ gbádùn ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbọ́mọ sí o. àti ìṣègùn wọn bínú tán Mr. Foley kọ́ bí ẹgbẹ́ mi sí máì. Next person, Mr. Foley. Okay, Mr. Foley. Mr. Fola. Wọ́n ti sọ̀rọ̀ sí i, ó bá yá sí ti gbogbo ẹ̀ bá sọ̀rọ̀ ṣe. Wọ́n mute wọn, ṣé kò pọ́ mute wọn? Èmi ò mute wọn, kò sẹ́ni tó mute wọn. Mr. Fola ẹ̀ sọ̀rọ̀. Wọ́n tún sọ̀rọ̀ sí i. Mr. Rafiu Ọlọ́ládé àbíkílẹ̀ ń jẹ́ oṣù Ọlálé. Lórí fọ́ọ̀mù wà lórí fọ́ọ̀mù. ẹ̀ẹ́dẹ́kẹ̀mí sọ̀rọ̀ ń gbà yẹn dẹ̀. Hello? No, Mr. Ọlọ́ládé Wọ́n ti mú yẹn. Yes ma, ẹ kálẹ́ ma. Ẹ jọ̀ọ́ contribution mi ní ọ̀rọ̀ yìí regardless of anything ọmọ Yorùbá ni gbogbo wa and one thing that we are all known for is mutual respect. Ẹni tí ò bá respect èèyàn kò lè expect kéèyàn kan máa respect òun. That's one. Number two, the former Alaafin of Ọ̀yọ́ tá a mọ̀ tí gbogbo wa mọ̀ pé ọba lélẹ̀ regardless of anything kò sí bó bá ṣe kéré tó gbogbo ara máa rí bí bàbá yẹn ṣe máa ń kí èèyàn kò sí irú ọba tí ò bá tiẹ̀ lè jẹ́ tó bá ti wá síwájú ẹ̀ bàbá yẹn máa kí with respect despite the fact that the baba is old and now we have a king tó jẹ́ pé àti kíyín gan ó máa ní agbára tó bá ń wojú yín bí every occasion tẹ́ bá ti rí this man is not talking he's not even coming up with ideas he's not laughing with anybody ó dá nìkan ṣe nǹkan ìbẹ́ni pé òun nìkan ló dá nìkan wà ní ayé things are not done like that nǹkan tẹ́mi mọ̀ nìyẹn ẹni tí ó bá fẹ́ kí àwọn èèyàn nífẹ̀ẹ́ òun he has to have a little bit of respect for everybody check out all the kings táwọn èèyàn nífẹ̀ẹ́ sí táwọn èèyàn ń sọ̀rọ̀ dáadáa ń pa wọn gbogbo àwọn táwọn sọ wọ̀nyí gbogbo wọn máa ní utmost respect for everybody ni ẹni tí ò bá ti ní ó máa lọ fáwọ̀ láti rí pé èèyàn kan máa láìkì òun kò sí èèyàn kan tó dédé máa jí láti ibìkan tó kọ́ máa sọ pé torí pé o ti jẹ́ ọba ibìkan wàá dédé máa respect ẹ láì jẹ́ pé o respect mi padà so ẹ bá wa sọ fún Aláàfin káwọn náà máa respect sí àwọn èèyàn no matter how small anybody is kàn respect wọn tó máa ti respect èèyàn àwọn náà máa rí lot of respect from everybody not just that you just want to prove out yourself and at the end of the day sef age matter most torí pé o ti jọba báyìí o lè kí ẹni tó bá jù ẹ lọ ní ẹpẹ̀lẹ́sà kò sí ìyẹn Yorùbá wa ọkọ wa débẹ̀ ẹni tó bá fẹ́ no matter what no matter whom you are so far tó bá ti rí èèyàn kan tó jù ẹ lọ kò dídán kò dọ̀bálẹ̀ kó kí but bí wàá ṣe approach ẹ la ṣe approach ẹ padà nǹkan tẹ́mi fẹ́ sọ nìyẹn. ẹ ṣé sir, God bless you sir. ó dà pé Mr. Rafiu. Mr. Rafiu ẹgbẹ́nu sí Mike sir. màá tún gbégbá tí fún ẹ. that one is your own. ló gbégbá tí fún mi báyìí. ó kẹ́ lọ́ọ́ yọ ìmúdúró ẹgbẹ́. Mr. Rafiu ṣé ẹ mọ yàn lọ́wọ́ ni ẹgbẹ́nu sí Mike. wọn ready next person máa já wọn sílẹ̀ ní. ẹ kálẹ́ o. owó kẹtẹ sọ. àyẹ̀ní sùn pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta ló kàn ń sìn. èmi ló kàn gba tí Rafiu sọ. ẹgbẹ́nu sí Mike ma. ṣẹ́rí topic down treat yìí ṣé mo pé mo sọ lánàá pé àwa fúnra wa la fa disrespect fúnra wa. all obas in Yorùbá right now Yorùbá land right now wọ́n hand pick money. wọ́n sọ̀rọ̀ bọ̀bọ̀ yìí lánàá mi mọ̀ kó máa sọ topic lẹ́nu Seyi Makinde ló mú wa láti Canada. ẹjọ́ mọ́mí Àdùnní ẹjọ́ ẹ jẹ́ ká máa sọ with respect ẹ má pe ọba yẹn ní bọ̀bọ̀ ẹjọ́ torí Ọlọ́run mà ẹ fi ọwọ́ wọn fún wọn mọ̀. wọ́n ní kẹjọ ẹ má bínú ẹjọ́ bá wọn respect ọba. nípa ni màá bá yín treat iṣẹ́ wọn
councillor local government ẹ̀ ló máa ṣe by the time they are ready for him because ordinarily àwa ọmọ Yorùbá gbogbo wa lajú lẹ̀ báyìí ẹjọ mo question tí mo béèrè lánàá sister mi ní ìtì rẹ ní dá mi lóhùn dé níyì di right now pé ọba òun lẹ̀ Yorùbá ní Ifá mú ṣebí wọn àkọ́ni kọ́ máa fún wọn lógógóró àtẹ̀yẹ tó fún lẹ́nẹsí àtẹ̀yẹ tó fún lógógóró ta ní Ifá mú. Which of our Yoruba obas actually carry our culture? Before the Queen of England died, lè shake ẹ̀ láì wọ gloves kò ní bọ ọwọ́ ẹ̀. Queen of England, even tí o bá bu bí British ṣe máa wò bí British person ṣe máa wò bẹ́ẹ̀ pé Ọlọ́run wọn ló bú bó ṣe gbé culture wọn ó ti heavy jù. It is one monarch system that kò sí anything tó ráyè scratch ẹ̀. Tó bá fẹ́ ní scandal ó máa ní ìpè the body because ó mọ̀ pé tẹ́lẹ̀ tí bá ṣe culture àwọn ti kú. Ìlú tí ò ní culture kí ló kù fún? Ọmọ ilẹ̀ Yorùbá on a good day láyé ìgbà tí èmi wà ní school torí Ifẹ̀ ni mo lọ ìgbà tẹ́mi wà nífẹ̀ ọjọ́ tí wọ́n kọ́ rí ṣíjú adéláyé mi wọ́n ṣe lọ́jọ́ festival ni mo pọ́n igi spirit mo ti ọ̀bọ̀n máa ń pè ní Ọ̀ọ̀ni I thought the person was a spirit igi ni mo pọ́n tí mo rí bàbá mi mo pè tún èèyàn lọ ń pè bẹ́ẹ̀ I stayed in Ifẹ̀ for 6 years tí mo fi lọ sí èyù ẹ̀ẹ̀kan mo rí ṣíjú adé ìgbà tó ti mọ̀ pé Ifá ló mú ṣíjú adé wàá ti rí culture emblem culture lára wọn but tó bá ti kú lè ní case yẹn ẹ mọ̀ pé ṣe treat case àwùjalè lánàá nǹkan tí eléyìí ń ṣe ẹni tó máa ja àwùjalè next year máa ṣe irú ẹ̀ because most of them they are not even custodian of culture they just want to become obas for prestige that is why an Ọbásanjọ́ will say obas ẹ dìde ẹ jókòó àwọn insult yìí ti ń bọ̀ tí pé wọ́n ti erode cultures àti traditions àti dákẹ́ ẹ̀ ń wòran tó bá sọ fún yín pé okay afẹ́ṣọ́rọ̀ bí kò ń pàṣẹ ẹ̀ lè ṣí fún 3 days tí local government chairman ẹ bá sọ pé kò possible nìyẹn o so what's the use of having the ọba à ń tọ́ra wa ní tẹ bá wà ògùn mẹ́fun Yorùbá race ló ń jẹ́ bẹ́ẹ̀ because I don't understand what exactly that we are doing tẹ́ni ọba bá kú wá ní ìjọba ẹ̀ tún máa gbọ́ governor ló máa fún ní staff of office which implies that it is the governor that is giving him the staff of authority without that kò lè ṣe anything wọ́n ní wọ́n ti wúyè fún torí wọ́n ti fún staff of office kí ọba yìí tó wá he was a pastor in Canada kí ló pa pastor àbí imam kí ló pa pọ̀ mọ́ ṣẹ̀ṣẹ̀ kò papọ̀ kò jọra wọn náà tá a bá sọ fún kamaríran that is why you will tell me that our cultures are different pẹ̀lú bí British ṣe kàwé tó mo ṣe sọ lánàá ìgbà tó ń ṣe procession pé King Charles fẹ́ jọba Ògúnfẹ́ kékeré ló lead wọn Billy ló lead wọn Ògúnfẹ́ kékeré ló lead procession the whole procession of England ó máa ní reason ṣé bá máa wo DSTV ṣé máa ṣe haunted house wọ́n máa ṣe mystic ṣé òyìnbó ní jazz ni àdèwà mú culture àdèwà dànù ẹ̀dẹ̀wà expect okay ọba Badagry ti kún sí i o ẹ máa wo ọba Badagry yẹn àwọn èèyàn fi culture wọn ṣeré wọn ní báwọn mess up mẹ́ẹ̀ tí wọ́n ti mọ̀ pé wọn gbádùn Badagry tó bá ṣe wá tó bá ṣe gbọ́n máa treat fọ́kọ̀pọ̀ ẹni local government àwọn ọgbọ́n máa respect rẹ̀ but àwọn tó kù ẹ máa lé contract kiri you be seeing them in the corridors of power doing what? I am still asking this question tonight. This is a public space. Which Oba in Yoruba land ni Ifá mo fẹ́ mọ̀? Because the only Ifá we have in Nigeria. Ladoja got there through the I suppose to Ladoja got there. Ladoja was never picked by Ifá. Ẹ má gbàgbé hierarchy ni Ọ̀fìn Olúbàdàn. Hierarchy ẹ̀kọ́ tí mo yẹ pé wọ́n ṣe bó ṣe ń ṣe. Bí wọ́n ti wà. Ẹ má gbàgbé pé Seyi Makinde fẹ́ scatter kìíní yẹn. Ladoja ni ògbà ló gbé lọ sí court. Kéèsì ẹ̀ ṣe wọn court ti sìn. Bẹ́ẹ̀ ni mo sọ. Tó bá kọ́ fún chance ni wọ́n scatter ẹ̀. Tó bá kọ́ àwọn ará Ìbàdàn fún chance ni wọ́n scatter ẹ̀. Kò fẹ́ dá Ìbàdàn. Wọ́n là máa pọ̀. So we our ọmọ Yorùbá fúnra wa gan. We have lost, in fact, culture wa mi ti ẹ̀fọ́ jù sí. That's why you will see a Yoruba child living in Nigeria, living in Lagos, living in Ibadan, living in Abeokuta. One will construct sentence from Yoruba. I'm actually big at Chinese. Wọ́n pẹ̀ mẹ́sàn yẹn. Tó bá wá lọ́dọ̀ ọ̀bẹ mẹ́sàn yẹn bá fún wọn. Irú ẹni bẹ́ẹ̀ wọ́n ṣe ìmúrú ẹni bẹ́ẹ̀ bọ̀ wá. Ó lè má jẹ́ time tiwa. Wọ́n ṣe ìmúrú ẹni bẹ́ẹ̀ bọ̀ wá jọba. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Have you not noticed that most obas tó fi ń jẹ́ ìdílé first class ọba wọ́n láti lówó lọ́wọ́? Ọ̀ní is a real estate developer. Ṣé ọwá sọ fún mi pé Ifá òkè mú tálákà mọ́? Because ayé àtijọ́ Ifá mú ọmọ tó kúṣẹ̀ gidigidi tí ò mọ nǹkan kan wọ́n ti wò pé ẹni tá fẹ́ lò ní àkọsẹ̀já yé ẹ̀ ní nǹkan báyìí ló máa ṣe nǹkan báyìí ló yẹ kó ṣe but no, and that is why I was saying yesterday that I am from Ijebu. I got married to somebody from Ijebu. That is why you will see them the Oloros àwọn ọmọ agẹmọ máa bọ̀ láti Modimosan tó fẹ́ wá sin Àwùjalẹ̀ ẹ̀dẹ̀ embarrass mi kúrò ẹ̀dẹ̀ pẹ̀tẹ̀ ẹ̀dẹ̀ culture yẹn. Ẹjọ́ èmi náà lọ́wọ́ láti sọ̀rọ̀ láti ṣe kí n tẹ̀. Ẹ̀dẹ̀ mọ̀ pé ẹ̀ wá ń wá pé Ọ̀yọ́ kan is bigger than Ibadan. Is it about that? Even these so-called obas, what development have they brought to Yoruba land? Yorubas have the highest number of educated people in this country. What is special about our development? Shani high speed training, Shani first class hospitals, Shani portable water, kí tell us social pale Yorùbá gan tẹ̀sí kún ìjọba. What development let it be? Àwọn ọba wa yẹ kó kó àwọn papọ̀ kó lọ bá bó jẹ́ senate ni bó ṣe of rep ni pé àwọn èèyàn ti wà ready kó jẹyà
bó jẹ́ pé governors lè máa pè lè máa sọ pé ẹ lè fi wá fún one staff of office but as long as we are obas let this region be developed but they can't do that. àǹtí àdùnní ẹ má bínú o bá tiẹ̀ ṣe pọ̀ tó lóògùn state tiẹ̀ wo bí gbogbo ọ̀nà Ògùn state ṣe rí kí gbogbo má lè finú konú kán lọ bá bọ̀dá mi tó dágbádá kiri àdúgbò. ìsá mi báwo lọ ṣe fẹ́ ṣe é ṣèbí ìjọba ló fi wọ́n jẹ́ ọmọ àjọ wọn dànù náà. àti kí bọ̀dá mi ṣe ọ̀dọ̀ 300 meters kó wá máa gbé sórí. kò yẹ kó state máa jẹyà because Lagos state ṣí revenue fún. But because even the obas there, all of them are after contract. The current president out, I want to fetch Awujale right now. One of them is my neighbor in GRA in Gbodo. He has been saying that when the next Awujale, when the dapi mo de wo pe ejo o ma binu. Mo ma be lo president pe, but that na on fe de Awujale. Kí ló fẹ́ offer wa. Ó dẹ̀ sọ pé òun mọ̀ bó ṣe máa débẹ̀, which means pé if àwọn anybody to àwọn talent. It's so obvious. Ìgbà tí ọba ṣì ń jẹ́ ọba sister, Alaafin of Oyo, an average person cannot even go into that palace. When Oni Shijuade, Sherry, I don't know me more aura, me more charisma ti bobo yin ló ti pọ̀ jù. Oh, le ko le dede padri tó bá ń gbé UK. Bó ṣe máa lọ sí palace, Buckingham Palace tó kó wá ló fẹ́ wọlé as a nobody. Àìmọye president mi tó máa mú ìyàwó ẹ̀ dání tí queen ò ní shake da. Tó máa ní queen of England, ó ṣàkókù. Ó tẹ̀lé sọ̀rọ̀ anyhow. Wọ́n máa ń gbé bí semi god ni. And that's how it should be. Ta ló tó bẹ́ẹ̀, ẹ wo boy tó bú ọba Benin ní UK recently. Táwọn ọmọ Benin tó wà UK dé lọ bá nílé tó lọ bàjá. Mo fọ́ fún wọn pátápátá. Wọ́n sọ pé ó ya wèrè wọ́n bú ọba Benin. Àwọn ọmọ ìkọ́ report àwọn gbàgbé. Àwọn fọ́bà àwọn ṣeré àwọn fọ́bà àwọn takáìtì o. But I served in Benin. In fact, tí àwọn olóyè wọn bá ń kọjá wọn wọ bàtà. Àárín orí wọn nìkan ni irú máa ń wà. Wọ́n wá rorò, wọ́n wá lo red bead. Tó bá ń kọjá gbogbo àmà bẹ̀rẹ̀ ni. Wọ́n bí wa rẹ̀. Olóyè nìyẹn o. Kàmáì ti wà sọ ọba. Ìwọ wá jókòó. Gbà tí ò mọ etiquette, wọn ò mọ culture. That's it. Kò sí etiquette, kò sí culture. Gbogbo máa jókòó síwájú àsáyìndé máa jó máa jùrù máa mọ̀ pé ayé ní adé máa gbá fàájì bó ṣe mi náà kọ́. Ọlọ́kadà kan máa dé náà sábà fẹ́ jọba ó dẹ̀ máa jẹ́ tó bá ti ní link to presidency tó bá ti ní link to politics. We have àti gbé ọ̀bọ ọmọọba àti gbé fọ́ṣọ̀. Sometimes I look at Yorùbá land máa ní ẹgbà mi. Region wa ló ní professor jù. Region wa ló ní doctorate degrees jù. Tẹ́ bá wo JAMB result lẹ́yìn cut off mark ilẹ̀ Yorùbá. Ẹ máa wò pé kí ló dé kí ló ń kà. Kí ni development bẹ́ẹ̀ náà ló wà bẹ́ẹ̀. Ṣebekiti nìyẹn ẹ̀mí professors tó wà bẹ́ẹ̀. Even àwọn ọba Olúwo of Iwo ẹ̀mí embarrassment tó fún wọn last year. Ọ̀tọ̀ ló gbé fídíò ìyá rẹ̀ pé ó mú gbó ọ̀tọ̀ ló follow show ọ̀tọ̀ ní kinní kan because mo ṣe right person tó yẹ kọ́ mú náà nìyẹn. Ìyẹn wà bẹ́ẹ̀ tán nurse. Ọ̀tọ̀ wà tún rí mi wọ́n ti gbé jáde ó máa jí ni. Wọ́n tún rí ìkan lọ́sì tó mú recently ọmọ ọba kan lọ́sùn tó ló ní FBI fraud kan l'Amẹ́ríkà tẹ́pẹ́ bí àyíwá. Ọjọ́ ti fún ní ọdún mẹ́ta pẹ́ tún mọ́jú. Ṣé ti rí ìpè tí ọlọ́run akẹ́yìn? Now tell me how you are not eroding your culture gradually. Kò need rush o. Gradually àti gbà ń sìn pé ifá òun anybody àti gbàgbé kò sí kingmakers mọ́ ìjọba ni kingmaker ní tó bá pay ìjọba ni ìjọba mú náà tó bá máa deliver constituency ẹ̀ fún mi máa fi ìjọba agreement ni nǹkan tó bá ọjọ́ wọn yàtọ̀ sí NRTW ní ìrọ́bà Yorùbá kankan as anything ẹjọ́ wà level pẹ̀lú MC Olúọmọ ni kò sí kọ́ anybody fẹ́ bá mi sọ because ìjọba ló fi yín síbẹ̀ ẹ deliver a constituency ó ní kan mo forúkọ bò láṣìírí last election ní constituency bíi tèmi ń gbé ọlùzù was it presidency wọn wọ́n wá sọ fún wọn pé bí presidency bí ìkan tó ṣàṣe before presidency wá ránṣẹ́ sí bàbá wa ránṣẹ́ sí pé tó bá ti bí ẹ̀rí tẹ́ bá ti lose èkó gubernatorial gbogbo yín ló máa yọ ní ọba wọ́n ṣe bọ́ sọ pé mo mọ̀ pa ni mi ò gbọ́dọ̀ dárúkọ bá yín bí báyìí mo mọ̀ pa ni wọ́n pè wọ́n sọ fún wọn pé tó bá ti bí yín rè ẹ̀yin ẹ lose gubernatorial gbogbo yín pátá lọmọ gbádébọ̀ yín máa yọ ó máa yọ wọn náà because kò ṣe àwọn olóyè fún wa bẹ́ẹ̀ and they know ṣe mọ̀ pé alẹ́ ọjọ́ tí wọ́n sọ fún wọn yẹn because mo wà ń sàlẹ̀ kó lọ́jọ́ yẹn alẹ́ ọjọ́ tó sọ fún wọn yẹn wọ́n dẹ̀ ní ọjọ́ yẹn ló make announcement pé gbogbo local government tó wà lẹ́kọ̀ọ́ wọ́n máa ṣòro wọ́n máa gbòòrò. àgbàtẹ́ dárúkọ owó ni. wọ́n ń wá àwọn Lagos àlè mi èmi kàn sọ tí gist yẹn mo kàn dákẹ́ mo kàn wọ̀nyẹn pé ṣáwọn ilé ìnífà mu wọ́n ti sọ fún wọn bó ṣe ń lọ pé ẹ wá constituency nǹkan tá a fi ń síbẹ̀ deliver bí gbàtẹ́ ẹ̀ deliver wọ mọ́tò ni deliver yẹ gánà that is why a wike will insult obas in rivers ṣe bí wike will insult wọn nígbà tó jẹ governor gbé yí ṣẹta àpòyè imagine. ọdọ sọ pé kó ní tuntun orí tó dàbí gáàdì tí fìlà ìga. àǹtí bíi ṣe ó tó ẹjẹ kọ́ ẹ mú gbogbo traditional tẹ bá rí ibi tí wọ́n ti ń tàwọn ọba yìí sí mess up ẹ wo ọba Yorùbá ọmọ Lagos àlè múlẹ̀ tí láì ṣàwọn tán ẹni tó ń sọ pé lẹ́yìn kan kí n má pè ń bọ̀bọ̀ ẹ má worry councillor ló máa three fọkọ̀ pòrò Aláàfin Ọ̀yọ́ yẹn local government the next governor ẹ lọ kọ́lẹ̀ the next governor of Ọ̀yọ́ will remove the Aláàfin Ọ̀yọ́ ẹ lọ kọ́lẹ̀ sọ pé mo sọ bẹ́ẹ̀ nìyí tí ò bá yẹ normal ni wọ́n wọlé báyìí ó yọ dànù Ayọ̀adé is going because kò tí ì lè jẹ́ Aláàfin because kéètì ẹ̀ wà court wọ́n kẹ́nà máa lò fún against ẹ̀ nìyẹn Ayọ̀adé is Abdulhakeem yẹn Bọ̀bá Hakeem current Aláàfin is going when the next dispensation tó bá ti wọlé lọ́yọ̀ is a gunner. Okay ma, ó dàrú ma.
Next. Mr. Alaafin ló kọ̀ bọ́dà pé wọ́n kìí sí lọ́wọ́ ẹ jẹ́ kí Mr. Ayọ̀ tó wà ń sálẹ̀ Mr. Ayọ̀ something second to the last. Ayọ̀délé. Ẹ kalẹ̀ mọ́ o. Ẹ kalẹ̀ sọ. Àti Bùnmi Fájì ti dé tipẹ́ àti Pẹ̀tálíà yẹn àwọn méjèèjì ti dé tipẹ́. Kẹrí ọ̀rọ̀ ọba Ọ̀yọ́ ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọba Ọ̀yọ́ ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Portable àti Davido. Ẹ bá wa mute máa disconnect yín èrò pọ̀ nílẹ̀. Ó dà ta ló tún sọ ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Portable Zazo àti Davido ni bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ ọba Ọ̀yọ́ ṣe rí nígbà tí Portable tó fẹ́ máa rí Davido fín ó fẹ́ máa rí ọmọ bàbá olówó fín ṣe rí pé ó yàtọ̀ síra ṣe nǹkan tí Davido bá ṣe Portable lè ṣe kó mu jẹ kò possible ṣe bẹ́ẹ̀ ọlọ́pàá lè arrest sí Portable ọlọ́pàá wo ló fẹ́ arrest sí Davido ṣe rí nǹkan tó yẹ kí máa yẹn ṣe tó bá ń pèèyàn ní abì fún ara tó bá pèèyàn ní abì fún ara ó yẹ kó pa ìfun ẹ̀ mọ́ ṣe rí láìfù tí máa yẹn ń lò ẹ ti máa mọ̀ pé bóyá wọ́n lo kòló àbí kí wọ́n lè pé bí ẹni tó mú nǹkan tó wá wò pé nǹkan tó ń mu yìí òun gbọ́dọ̀ lejú òun gbọ́dọ̀ jàǹkan rú nígbà tí èèyàn tó jẹ́ ẹni tó kọ́kọ́ bá jà firstly ó jù ẹ́ lọ ní everything secondly kò ń ṣẹgbẹ́ ní gbogbo nǹkan chain tó ń lò chain tí bàbá yẹn ń lò lásán ó ra gbogbo ilé ayé ẹ̀ pa both Nigeria and Canada ó kọ́kọ́ wá ń gbé láìfọ́ ẹ ó kọ́kọ́ ríra ẹ fí láti bẹ̀ lọ àwọn èèyàn gba gbogbo òun ló jẹ́ kí àwọn èèyàn fẹ́ máa rí àwọn ọba Yorùbá fìn náà nígbà tó tún wá yá ó tún wá lọ yájú sí bàbá ẹ bàbá ń bọ̀ ẹni tó jù ẹ lọ́gàn ó dìde Ògbómọ̀ṣọ́ ó dìde nígbà tó dìde ó dìde fún bàbá ó respect bàbá náà respect ẹ padà ìwọ wá jókòó bó ṣe nawọ́ sí bàbá gan ẹ̀rí púpọ̀ nawọ́ yẹn bákan tó bá yẹ pé bàbá yẹn gba ọwọ́ yẹn ni ó jẹ lọ nìyẹn a ní pé ọ máa sọ pé òun ló lórí gbogbo ọba and that thing is bad ìsinyìí làwọn èèyàn lè kọ gbogbo nǹkan yẹn nísìnyìí máa yẹn ó ti wọ nǹkan tí ò yẹ kó wọ̀ nítorí ẹni tó tún wá rí fín yẹn Ọ̀ọ̀ni tó kọ́kọ́ bá fà á ó mọ nǹkan tó lè ṣe tó bá pàṣẹ fún pé kò gbọdọ̀ kọjá ní Ọ̀yọ́ kò ní kọjá ní Ọ̀yọ́ yẹn but bàbá yẹn ò lè ṣe bẹ́ẹ̀ yẹn ó jẹ́ nìkan tó jẹ́ pé kò ń dìyàn sínú tó bá ní kò gbọdọ̀ kọ báńdìrì ò gbọdọ̀ kọjá Ọ̀yọ́ kò gbọdọ̀ kọjá Ọ̀yọ́ kò gbọdọ̀ dógbòmọ̀ṣọ́ kò ní kọjá ní Ọ̀yọ́ yẹn kò sọ́nà tó fẹ́ gbégbà but báńdìrì wọn yàtọ̀ síra ó wá mu àwọn kan ló ń lù ẹ́ ìwọ náà tún wá ń lora ẹ́ ìwọ tó bá ní pé wọ́n fọ nǹkan fún fèrè pé kí fèrè máa dún fọ́ tí ara ẹ gangan má jẹ́ kí wọ́n fọ nǹkan tí wọ́n fọ sí ẹ tó bá máa yọ ẹ kó yọ àwọn èèyàn á dìde fún ẹ wípé nítorí nǹkan táwọn ń fẹ́ ìrẹ́pọ̀ làwọn ń fẹ́ bàtí wọ́n gan tó ṣe wá ó fẹ́ rẹ́pọ̀ nígbà tó kọ́kọ́ dé èèyàn wá kí ẹ ẹni tó kọ́kọ́ wá kí ẹ tó mọ̀ pé orí ìrun yín ni ibẹ̀ ló yẹ kó kọ́kọ́ lọ láti lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó kọ́kọ́ gbéra lọ sílẹ̀ Haúsá lọ́hùn yẹn ó tún gbéra kúrò ó tún lọ sọ́dọ̀ ìmáàmù Ìwó ó lọ sọ́dọ̀ ìmáàmù Ìwó wọ́n tún jọ ń fi ẹni tó jù yín lọ in everything ẹni tó jẹ́ pé òun ló raṣọ sí ìmáàmù Ìwó lọ́rùn. ẹrẹsẹ̀n òun ló raṣọ ìyẹn ló raṣọ sí ìmáàmù Ìwó lọ́rùn nígbà tí ìmáàmù Ìwó wá ní aṣọ tán ó ẹsẹ̀ wá ń búgà ó wá ń ṣe kankan ó ẹsẹ̀ wá lọ wé láwàní ó wá ń sọ̀rọ̀ ṣàkàṣàkà wọ́n mú nǹkan tó lè ṣe fún yẹn ibùdó tó bá ní kí yẹn ò gbọdọ̀ kọjá street kan níwò kò ní kọjá street yẹn níwò ẹ máa wo yẹn náà wọ́n máa padà ẹ jẹ́ kán wọlé kán ṣe election tán wọ́n máa padà yọ yẹn náà ẹni ọba wa tó bá ti ṣe ségesège kí wọ́n gbọ́n yọ ni káwọn ìlú gan kí wọ́n dìbò nítorí ẹ̀ kí wọ́n lọ lé kúrò palace nítorí pé eléyìí ń dojú ti Ọ̀yọ́
bẹ́ẹ̀ tí àwọn ọmọ Ọ̀yọ́ tí ò àwọn kan wà wọ́n ń ké sínú pé eléyìí jẹ́ leader wọn bẹ́ẹ̀ tí àwọn kan wà tí ò wúlò tó jọ máa ilẹ̀ Ọ̀yọ́ àwọn yẹn ló ń pariwo káàkiri eléyìí ń disgrace ìlú káàkiri ni náà ó ń disgrace inú ìlú wọn nítorí bẹ́ẹ̀ nǹkan rere ò lè wọnú ìlú yẹn ẹ wo gbogbo ìlú tí Bàbá Ládọjà ń develop káàkiri ẹ wo gbogbo ìlú tí Ọọ̀ni of Ifẹ̀ ń develop káàkiri ẹ wo àwọn kẹ́kọ̀ọ́ sí Ọọ̀ni Ifẹ̀ ń bá rìn ẹ wo orú àwọn kẹ́kọ̀ọ́ sí Ọọ̀ni of Ifẹ̀ fi ń joyè òwádé ìwọ́n máa ń ṣe Bàbá Débi-tú tó tí Ọọ̀ni fi jẹ oyè nígbà yẹn Kánò ló wà bẹ́ẹ̀ Kánò ló gbọ́dọ̀ fi bàbá yẹn joyè and it's totally bad bàbá yẹn tún pè yín ó tún bá yín pa ó tún pè é pé ìwọ máa ó tún say the same thing náà wọ́n gbé microphone fún ẹ ó tún bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ẹbẹ ni tó fẹ́ roko nílẹ̀ ó tún fi handkerchief sí ó tún wá fi sọ̀rọ̀ ìyẹn ò tún fi ṣèbínú ẹ rí pé onítìjú ni irú èèyàn bẹ́ẹ̀ yẹn is he a good leader is he a leader àwọn èèyàn dẹ̀ ń follow ẹ̀ ìwọ tó bá jẹ́ leader ẹni tó bá jẹ́ good leader ó gbọ́dọ̀ ní respect leader ẹ wo Adeleke let's forget about òṣèlú ẹ wo Adeleke bó ṣe jẹ́ leader ó ti ń respect ó bá tẹ̀ ó máa kò sí nǹkan tó ń ṣe that's why táwọn èèyàn fi follow ẹ̀ náà Adeleke bá proud ni òun náà òṣèlú ẹ̀ ti tán ó dẹ̀ tún ó respect everybody téèyàn bá wà tó bá ń respect àwọn èèyàn náà máa respect ẹ̀ padà ìwọ ò ní kankan wọ́n ra mọ́tò sí ẹ́ǹjì ni wọ́n ra sọ sí ẹ lọ́rùn ni o tún wá ń dé orí everybody orí àwọn èèyàn fi pé ìwọ náà ní number one kí ni number one ó ṣe ọmọ mi ní number one ni ẹni tó bá jẹ́ number one ó máa jẹ́ ni tó jẹ́ pé ó ní ọgbọ́n ìmọ̀ àti òye Ọọ̀ni of Ifẹ̀ ní ọgbọ́n ìmọ̀ àti òye ẹ wo gbogbo nǹkan tó ń kọ́ káàkiri ó ní school ọmọ ń lọ lóríṣiríṣiríṣi nínú gbogbo state 6 states ta ní ó ti kọ́ nǹkan sí 5 states ó ti ní 5 states tó kọ́ nǹkan sí bbb things tó dẹ̀ ti ní ìwọ ò ní investment kankan òun bẹ́ẹ̀ ni tó ní investment jà báwo ni wọn náà ṣe fẹ́ gòkè ẹwọ ẹni tó jẹ́ pé bóyá ṣe wà yẹn kò lè rí 10 billion rí. Thank you, gifters. Appreciate you. Help me to power tap, please. Kò lè rí 10 billion rí. Òun wá ń fẹ́ ẹni tó ti rí trillions of dollars. Ẹjọ́ ẹ̀ṣẹ̀dé ni ẹ̀rọ́pọ̀ ìjọ ẹ̀ má bínú ẹ̀ṣẹ̀dé Smile Motors. Ìlú tó ti wá gan ẹni wọ́n tún fi head gbogbo yín níbẹ̀ yẹn ni ní Canada lọ́ọ̀ yẹn. Wọ́n tún ẹ̀ṣẹ̀ tún họ́nà ní Canada. Ẹnìkan wá ń lọ sí Canada nínú wọn owó ń fẹsẹ̀ gbalẹ̀ ní street owó ń múrú kẹlẹ̀ báyìí owó ń ṣe báyìí bí ọmọ ọ̀ta. Ibùdó àwọn olú ọmọ gan wọ́n bẹ́tà rú èèyàn bẹ́yẹn eléyìí tó pẹ̀lẹ́ ní ìmáàmù. Àwọn olú ọmọ tó jẹ́ NYTW wọ́n bẹ́tà ẹ̀ náà. Irú ẹni ilé iná ó máa nà ìyàwó ẹ̀ nítorí kò sí nǹkan tí ìyàwó fẹ́ ṣe ọ́. Ó máa nà ìyàwó nítorí pé nǹkan tí n bá sọ ni o gbọ́dọ̀ ṣe tó bá ti halẹ̀ mọ́ pé tó bá ṣe máa fẹ́ ìyàwó lé ẹ. Nǹkan tó jẹ́ kí ìyẹn náà ṣe bó ṣe wù ní ìyàwó lè sọ̀rọ̀ náà ìyàwó lè sọ̀rọ̀ wájú ọba náà. Ó yẹ round up sir. Thank you ẹ jẹ́ kí ẹlòmíì sọ̀rọ̀. Ẹ ṣe gan ni thank you. Next person. Mr. Petty ẹ̀yin lè fẹ́ sọ̀rọ̀. Ó ti kàn mí sí ẹ kalẹ̀. àti àyọkẹ́ máa kọ́ sọ teammate kan tí ń record mi ò mọ̀ bí ó make request ó fẹ́ wá sókè. mi ò rí wọn bẹ́ẹ̀ máa wò wọ́n. wọ́n ti wọlé àwọn ọlọ́wà ń bíbá ẹ̀ ní òkè. Ok ẹ kalẹ̀ ṣe rí nǹkan tí mo kọ́ notice ní kọ́kọ́ fẹ́ sọ ni pé ṣe rí one thing tí Aláàfin gbàgbé ni pé you don't live on people legacy you build your own legacy tí Aláàfin dem build kò build legacy tó dáa nonsense Aláàfin build o reason ni pé tẹ́ bá ń sọ̀rọ̀ nípa pé tẹ́ ẹ sẹ́ pé ẹ build empire yìí ẹ̀yin ní number one ẹ kàn tanra yín jẹ ni empire ti collapse láti 1835 ó ti collapse eléyìí tẹ́ wà ń sìn Ọ̀yọ́ Ìbàdàn àtògbómọ̀ṣọ́ ló fi yín sáàrin lẹ́yìn tó fi yín sáàrin wọ́n tún wá Ìbàdàn ló tún protect yín tí wọ́n ń guide yín pé kí àwọn Fúlàní má tún wá dà yín rú ń bẹ̀ so kì í ṣe number one níbi kankan kódà tá a bá fẹ́ wò ó dídájọ́ torí pé Ìbàdàn àtọ̀yọ́ Ìbàdàn àtògbómọ̀ṣọ́ ló fún yín lẹ̀ àwọn tó fún yín nílẹ̀ níbi tẹ́ dúró sí yẹn wọ́n jù yín lọ ẹ gbàgbé ipò Aláàfin tìbò wọ́n ti dà yín rú ẹ̀ nílẹ̀ mọ́ wọ́n fún yín wọ́n yá yín bẹ̀ àgọ́dọ̀ Ọ̀yọ́ níbẹ̀ kẹ́ tó sọ́dọ̀ Ọ̀yọ́ àgọ́ níbẹ̀ yẹn kẹ́ tó sọ́dọ̀ Ọ̀yọ́ so you are not number one in any place then number one tẹ́ bá rí nígbà tí Ọọ̀ni jẹ oyè tán ó lọ sọ́yọ́
wọ́n settle gbogbo problem tó wà láàrin Aláàfin Lámídì àti bàbá kí lórúkọ ẹ̀ àti bàbá Ṣíjúwadé. Ṣé nígbà tí eléyìí ń bọ̀ Akeem ń bọ̀ èmi ti fọkàn sí pé. ẹ jọ ẹ má nílé yìí ẹ kò bá wa pọ́n wọn lé ẹjọ́. ok nígbà tí ọba àwọn adé ń bọ̀ tó yẹ yín èmi ti believe pé n tí àwọn people yìí ti settle yẹn amicably ẹ máa continue láti bẹ̀ ìrẹ́pọ̀ wà láàrin àwọn ọba wa. Àfi gbìm ló gbé ìwà jàǹdùkú wọ̀lú kí ló ṣẹlẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ó wrong. Òun sọ pé wà supremacy lórí ìta ní ìjọwọ́ ló dé tó ló máa jẹ supremacy ó fẹ́ live on dead empire Ọ̀yọ́ empire tẹ́ mi kí ló dúkọ̀ ẹ̀ Ọ̀yọ́ empire tẹ́ ń sọ yìí ẹ fi ń jalè ní jìbìtì ní 419 ní ẹ fi ń gbalẹ̀ onílẹ̀ ẹ fi ń gbàlú onílù ní náà ẹ fi ń lu jìbìtì ní tó ń pèlè empire ní ẹ gbàlú onílù ẹ gbà ṣàkọọ́lẹ̀ lọ́wọ́ wọn ẹ ṣe gbogbo ẹ lù wọn jìbìtì ẹ tàn ẹ kọ wọn lẹ́rú ẹ tà wọn ẹ dẹ̀ nǹkan burúkú lẹ ṣe sílẹ̀ Yorùbá ẹ dẹ̀ fi ń proud. Sọ tó wá ṣẹlẹ̀ ní àná pẹ̀lú Ọba Ládọjà yẹn bàbá yìí ti build a lot of legacy sílẹ̀ Yorùbá ó ti ṣe gọ́vnà ó ti ṣe gbogbo ohun tó yẹ kí ẹ̀dá ṣe kó tó jọba tó bá ní pẹ́tà dẹ̀ tẹ́fẹ́ wò lọ́jọ́ tó bá ń bímọ níbi ìbí bàbá yìí á bí Ọ̀wádé wọ́n ò tiẹ̀ ro nǹkan kan mọ́ lára ro respect ilẹ̀ Yorùbá mọ́ lára náà gbé wọn níyì kò túrún kankan báyìí lára Aláàfin òun isolate ara ẹ̀ lára gbogbo ọmọ ọba Yorùbá ṣó o lè dá ṣe ni igi kan ìdágbó ṣe tí gbogbo yín bá kọ́ra jọ wọ́n ní àìrìnpọ̀ ọmọ ìjò àìrìnpọ̀ ló ń jọmọ ìjò níyà ẹ sọ́ra yín pé gbàgbé differences yín gbogbo ilé ìdẹ̀rẹ́ sí pé supremacy bí ṣe common chairman local government ó lè yọ wọn báyìí sọnù chairman local government ó lè yọ wọn sọnù lágbára bíi títẹ́lẹ̀ mọ́ gone the days nígbà tẹ́ lágbára kò sí ní power kankan bó tilẹ̀ wọ́n kàn fi ń jẹ ceremony king lásán ni pé kí ìran ọba wa máa parun kí tradition wọn máa parun traditional lọ fi yín hẹ́gẹ́ síbẹ̀ ni pé kẹ́ máa ṣojú tradition ní agbára kan báyìí bó ṣe wùlẹ̀ wọ́n mọ́ kí lẹ wá ń jalè lórí supremacy wùlẹ̀ ń jalè lórí olówó olóògbé ẹ̀ ń pariwo ìwọ́de number one sí fún lórí tani yé tanra yín jẹ wo mo sọ yín mo dúró ẹ jẹ́ káàbọ̀ ọdẹ wá nǹkan mi ṣe jàre. next ó dà pé Bùnmi Faj. ẹ kálẹ́ o a kú ètò. Okay, ma. Yes, very very educative show. Aunty Bùnmi hold on ẹ jọ torí ọlọ àwa 700 plus làwọn àbí ẹ power tap kí ló dé 25 ẹ jọ ẹ power tap. ó wà very educative. power tap látàrọ gbogbo ọwọ́ tí ro mí. Aunty Bisi ó kù mọ̀ bá tap ní àdè máa ṣe wọ́n lè ṣe. Oh wow, the show is very. I'm a shut down platform. Ẹ má shut down. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tọ́nà. The show has been very educative. My own nǹkan tí mo kàn fẹ́ sọ nípa because ẹnìkan sọ wípé ó yẹ kí ìyàwó wọn kó máa bá wọn sọ̀rọ̀. Nígbà tèmi wo documentary ìyàwó wọn kan one of the documentaries tó ń show lórí BBC. I think BBC Yoruba or something like that. Impression tèmi ní nípa ìyàwó wọn yẹn is she's not that kind of a person tó ṣe pé ó máa admonish ọkọ ẹ̀ because she seemed to come across as nǹkan tí ọkọ bá ṣe ni máa tẹ̀lé kind of personality. So I would like that èmi ò rò bóyá ìyàwó wọn lè bá wọn sọ̀rọ̀. Having said that, nǹkan tẹ́mi kàn rí nínú gbogbo ọ̀rọ̀ yìí ni wípé ó dà wípé bí wọ́n ṣe máa ń install àwọn ọba ilẹ̀ Yorùbá ó dà pé a ti ń lose touch or bóyá bí root. Torí nǹkan tẹ́mi feel ni wípé kéèyàn tó jẹ ọba I'm sure àwọn ìgbésẹ̀ kan máa wà tó ṣe pé wọ́n máa put ọba through láti mọ̀ bó ṣe máa behave because ọba ò kàn lè dé ìlú kan náà kó má sí àwọn èèyàn kan tó ti bá nílẹ̀ wọ́n á ṣáà ní àwọn elders as well because ó kàn dà bí ọba yìí ṣe bó ṣe ń portray báyìí ó ń appear wípé kò séèyàn kankan tó lè bá sọ̀rọ̀ torí ẹ̀kíní ó ṣe ẹ̀kejì ó kàn ń ṣẹlẹ̀ léra over time. And it's beginning to be exhausting.
pé every time no man pick on his gbogbo attitude àti ìwà ojú líle and everything, and I'm just thinking pé okay fine, tí Ifá ò bá kí n pick àwọn èèyàn bí Ifá ṣe ń pick àwọn èèyàn, ṣé àwọn ìjòyè náà ṣé wọn kì í bá ọba sọ̀rọ̀ ni? Is a question I'm throwing out, because ó dà pé wọ́n sọ pé Ifá àbí bóyá dẹ̀ ti lose àwọn tó máa ṣé wọ́n máa ń tẹfá ni àbí. Bóyá àwọn bàbá tó ń dafá. Àbí tó ń dafá ṣáà ti lose gbogbo irú àwọn bóyá culture yẹn, bóyá along the way bóyá ti lose ẹ̀, bóyá politics dẹ̀ ti wọ gbogbo ọ̀rọ̀ ó ṣọba kò ṣọba. But having said that, tí irú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ léra ṣé láwọn elders tó máa pe ọba sí? Aṣá máa ń wo àwọn Yorùbá film tá a máa rí àwọn èèyàn kan tó máa pè lọ́tún, àwọn èèyàn kan tó máa pè ní kinní kan. Ṣé àwọn èèyàn yẹn ṣé wọn exist mọ́ ni? Because ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ too often. And another thing tí mo tún rí lórí social media recently, ó wá dàbí ìgbà pé gbogbo èèyàn ti wá mọ ìwà fóníwà, ìwà yẹn wá ti wá dàbí èéfín. So mo rí tí I think it was the governor of ṣé Ondo State ni tó kọjá, ó kí Ọbásanjọ́, ó kí gbogbo èèyàn tó tún wà, ó dẹ̀ jump kúrò lórí ọba yẹn náà again. What is going on? What exactly is going on? Ṣé àláwọn àgbààgbà tán lè pe gbogbo àwọn èèyàn jọ tán máa sọ̀rọ̀, because wọ́n ti ń ridicule Yorùbá is own gets really ridiculous, and is not nǹkan tá a tún lè bò, gbogbo ẹ̀ ni wọ́n ló ti ń go viral. It doesn't portray us in good light at all. I mean, kí ni ìyàtọ̀ Ìbàdàn àti Ọ̀yọ́ àti Ìbàdàn, is the state and capital. Tí irú nǹkan bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ láàrin the same empire or the same vicinity, ṣé kìí ṣe ìdọ̀tí? It's really not portraying a good light of Yoruba people, and it's really sad especially fún àwọn youth tó ń rí gbogbo orú nǹkan báyìí, tó yẹ kó ṣe pé a máa pass good culture, leadership across respect, gbogbo nǹkan báyìí tó wá rí gbogbo nǹkan báyìí tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọba of all people. So èmi feel pé ó yẹ káwọn elders, àmì ò mọ ibi táwọn elders yẹn ti máa arise ó yẹ kán address the issue yìí, because it's been long. Àti a mọ̀ pé ọba Ọọ̀ni of Ifẹ̀ ń tiẹ̀, because ìgbà kan náà ó dà pé there was friction, but ọba Ọọ̀ni of Ifẹ̀ ó mọ̀ bóun ṣe diplomatically tó ṣe handle situation yẹn, so ó dà pé wọ́n ti ń get along very well. I can see you. Thank you, sir. But all other ones tó ń subsequently tó ń bọ̀ nsìn, ó yẹ káwọn elders kan ṣe meeting kan dẹ̀ address the issue yìí before kó tó escalate, because ó ti ń pọ̀ jù. Nǹkan tèmi máa sọ ni mo dẹ̀ rò bóyá ìyàwó kankan lè solve the situation yìí. Àwọn elders ni wọ́n need àti actually address the issue yìí kó tó yàwọ́ kó tó ya ẹsẹ̀. And the political leaders tó fi wọ́n sílẹ̀. Exactly, as well. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ. Thank you very much. God bless you, ma. Please, before I bring in the next person, first I will introduce investments because Seyi, John together, you know what I do here. This is before Mr. Smile, mo sọ̀rọ̀ lọ́wọ́, mo drop ilé ẹ̀kọ́ because ẹ jẹ́ kí n sọ̀rọ̀. First I sọ̀rọ̀ investments kan fún yín. It is called More Farms Investment. It is about farming, agriculture. Ẹ mọ̀ pé ní Nàìjíríà ń sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ní epo, a ní gbogbo ẹ̀ làwọn èèyàn invest lé Bitcoin, but gbogbo ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀. Tẹ́ bá fẹ́ real investment, invest in agriculture. Now there is a farm tó yẹ pé is fully mechanized. You will invest in it. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe máa ṣe 6 million ní 1 acre. That's the minimum you can buy. 1 acre. Once you subscribe to this business, ẹ mọ̀ pé ilẹ̀ ni, but that ilẹ̀ will be managed by this company called More Investment. Àwọn náà máa manage farming yẹn. Àwọn náà máa ṣe gbogbo. Need láti mú nǹkan kan wọ ibẹ̀. Wọ́n máa fún yín ní proceed yín every year. Wọ́n máa start with 500,000 naira every year. Okay, it is the land is in Kogi. That's the food basket of the nation. Kogi ni ilẹ̀ yẹn wà. So by the time you invest in it, first thing wọ́n máa fún yín ní gbogbo paperwork yín, kò sí pé anything sí ọ̀fọ̀ gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Ilẹ̀ yẹn solar farm yẹn solar system ni, kò sí pé iná ń lọ and everything. So your investment is sure in that place. Ó ti yé yín. And then ó wà highly secured.
because our military personnel to get our high ranking personnel in Nigeria and one were involved in this particular project, so it is highly secured because you are not even going there at all. You are investing, you are putting your money, and apart from that, okay, we are sure of your money because I want to need gongo no mama buy money to it, and everything is fine. And to make it so solid for you, it is insured. All your lands are insured in case if there's anything to ba shele. There is insurance on each land to ba 6 million per for 1 acre of land. No, this is not fraud though. Honestly, it's I don't advertise. Okay, this thing has been on, and I took my time to find out. But no, you need to get your lawyer involved. No plan. Your lawyer will be involved. Lawyer gonna check everything. So, kosi problem pelu. And then, if after 1 year gone, or even before 1 year, to buy invest, if you think you're not interested in this business again, rate ti one tile ni year to ba fe ta yen, no matter fún ẹ. Wọ́n máa bẹ́ẹ̀ tún ta padà wọ́n fún ẹ lówó ẹ̀. Kò ṣe pé bóyá 6 million ló rà ńgbà yẹn 6 million. Bó bá jẹ́ 20 million ló wọ̀ tí gbà yẹn 20 million náà ló máa fún ẹ. So you are so sure of your investment. Ó ti yé yín. So and wọ́n ṣe nǹkan kan lọ́wọ́. First 50 subscribers wọ́n máa get 15% off your 6 million. So it is a very, very good one. I'll tell you, please go and get yours. And guess what? Wọ́n tún máa fún yín ní first 50 subscribers ó tó bá jẹ́ kan nínú wọn wàá tún gba iPhone 17. You are sure of it. And this is just for you to monitor your investment. There is an app that you download on all your phones. So that phone is just like after introduce this mama download gbogbo kini. So please do it. And then even if you are interested and you think you don't have that 6 million for now, you have 30%. There is more finance that they can finance it for you. 70% they finance, and then you pay the 30%. But the only thing is you share the profit every year. So it's your choice. But I will tell you, if you need this thing is on my on this platform, you will see the number there, because if I call any number here now, TikTok, you can always inbox me if you need more information, but there is information on this page. Now let's go ahead. Thank you, Asajo. Kẹjọ, mo fẹ́ pass the information. Kẹjọ torí Ọlọ́run. Ẹjọ, anybody tó bá máa sọ̀rọ̀, ẹjọ, let's give respect to the àwọn ọbas wa. Ẹ má jẹ́ ká máa sọ ilé ìbọ̀bọ̀ yẹn ẹjọ. Respect in this bí báyìí, I can't respect èèyàn ní ọ̀dọ̀ one bí báyìí. A máa respect èèyàn ní. Everybody has entitled to their opinion. Ẹjọ, ẹ má disrespect ọba Ọ̀yọ́. At least nǹkan tá à ń sọ náà nìyẹn nípa wọn ní pé respect is a reciprocal. Ẹjọ torí Ọlọ́run. Ká má nítorí tọ́rọ̀ yẹn ṣe ń ká wa lára sí. Torí a máa pè wọ́n bọ̀bọ̀ yẹn ilé ẹjọ, please. This our platform is a respectful platform. Ẹjọ torí Ọlọ́run. You can go ahead. Thank you. Okay, ma. Ẹ káalẹ́ ma. Ẹ káalẹ́ sá o. Yeah. Ṣàrí tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn, amúkùn ẹrù ẹwọ́ ọlọ́kè là ń wo àwòlẹ̀. Ṣàrí ẹni tó kọ́kọ́ dá wàhálà ilẹ̀ Yorùbá lẹ̀, ẹnìkan ti sọ, kò sẹ́ni tó rìn mọ́ ọba wa níwò tó láṣeyọrí. Ṣàrí tẹ́ bá fẹ́ ṣoríire láyé, àwọn tó ń bá rìn ó máa tà. Tẹ́yìn ó bá sì sórí ibú náà, àwọn tó ń bá rìn ó máa tà. The moment you wo nílẹ̀ Yorùbá, ta ni ọba tó súnmọ́ Olúwo tẹ́ lè mọ̀ pé èèyàn gidi ni. Within the obas, there is connection. Ṣẹ́rí nǹkan tá kì í mọ̀, even apart from ọba àwa èèyàn gẹ́gẹ́ ni pé á jura wa lọ. Ẹ má jà tanra wa. Whether you like it or not, á jura wa lọ. Ìjọ́ tí n bá ti gbà pé nìkan lè jù mí lọ, ìjọ́ ni mo ní Soro. Ẹ lè jù mí lọ, ìtàyìn ní èmi lè mọ́ ni, ìtí mo ní ẹ lè mọ́ ni. Ṣẹ́rí ìdìbí tí problem tí ọkọ̀ wá. Okay, ṣé ilẹ̀ sọ̀rọ̀? Ó dẹ̀ pẹ́ tó sọ̀rọ̀ lọ́wọ́ ni mo lọ. Yes, èmi lọ mú ti padà. Gọ́vnà Seyi Makinde kọ́ ló mú Alaafin wá. Influence kan máa ń wà fún àwọn tó bá wà ní gọ́fìmẹ̀ntì ìjọba. Ẹ lọ béèrè dáadáa, Sẹ́nitọ̀ Mùsúrà wà lára àwọn tó mú Alaafin wá. Because ọmọ Ọ̀yọ́ ni wọ́n. If you look at that story very well, ṣẹ́rí gbogbo àwọn tí ń bá Alaafin jà pátápátá, tí ń bọ̀ ní jà, òun Alaafin kó mọ́ra. Ṣẹ̀dẹ̀ rí
bó bá kọ́kọ́ dé àwọn tá a bá gbọ́ interview Ọọ̀ni nígbà tó kọ́kọ́ dé bí bàbá yẹn ṣe jẹ́ ọmọ kékeré tó bá wọn àgbà níwájú ṣé pé ọdún tó kọjá ni Ọọ̀ni ṣe 50 years which is ló ṣe 10 years òun náà pé 50 years which is pé at the age of 40 òun ni Ọọ̀ni jọba ẹ wá worú ọpọlọ tó wà nírú orí ọba yẹn nígbà yẹn pé ìṣòro tá a ní táwọn àárín àwọn ọlọ́balọ́ba Ògún nígbà yẹn kò yẹ kó continue ìgbà tí Ọọ̀ni gbéra tó lọ kí Aláàfin àná wọ́n sọ story yẹn pé that was around 40 something years tí story ìtàn yẹn ti wáyé gbẹ̀yìn now ẹnìkan dé ó ń wá àlàáfíà ìjọ tí Aláàfin ti dé ìtẹ́ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni wípé ẹ̀yin làgbà èèyàn máa dàgbà kó má ní nǹkan àgbà ńgbà mi o èèyàn máa ń dàgbà tí ò ní nǹkan àgbà ká wá padà sí tó ṣẹlẹ̀ lánàá ṣẹ́rí when people are talking ẹ kọ́kọ́ máa ká mọ̀ yẹ ọpọlọ ara wa wò on a throne on hierarchy a gbàgbọ́ pé Aláàfin ju Olúbàdàn lọ but when it's come to the age ẹnìkan náà ti sọ lẹ́ẹ̀kan téèyàn bá tètè mọ́ bímọ Olúbàdàn is 80 years now ẹyọ 50 kú ònú èjì Olúbàdàn ó kù 30 so káwá ní bàbá tètè bímọ wọ́n ti bí Aláàfin gan already. Very arrogance tí ọba Aláàfin ní was so very pity pẹ̀lú àwọn ará Ọ̀yọ́ láti jẹ́ kí ló yẹ develop. Look at the way the Ọọ̀ni is trying to maneuver his way within àwọn èèyàn among the youth. Do you know that what happened between Alaafin àti Sunday Igboho Alaafin ló cause ẹ̀? Ẹ jẹ́ kí n kàn digress lọ síbẹ̀ yẹn díẹ̀. Ẹ wo bí wọ́n ṣe tẹ́wọ́ gba olóyè Sunday Igboho lọ́jọ́ tí wọ́n lọ sí Ilé-Ifẹ̀. Ọ̀yọ́ lolóyè Sunday Igboho kọ́kọ́ lọ tán lọ ṣàbẹ̀wò sọ́dọ̀ ọba. Iṣẹ́ mi tó bá sọ ọba lòun ò fẹ́ kí kámẹ́rà kankan wọnú ààfin òun ò dẹ̀ fẹ́ rí jóyàn 3 4 lọ. Inú bí gbogbo àwọn tó tẹ̀lé olóyè Sunday Igboho lọ́jọ́ yẹn àwọn tó bá wà mí wá mọ̀. Ẹ wá wò ó olóyè Sunday Igboho dé Ilé-Ifẹ̀ Ọọ̀ni ó pe gbogbo àwọn ọba yìí pé òun fẹ́ lálejò wọ́n dẹ̀ gbàlejò olóyè Sunday Igboho ìjọ ni wọ́n ní olóyè Sunday Igboho fi ń sọ wípé adé aládìkún àbí nǹkan kan wípé Aláàfin ò ládé. Ṣẹ́rí this man I don't know ṣẹ́rí tí wọ́n bá wà ní pé kí kò sí gbogbo ọba tí wọ́n ń sọ̀rọ̀ fún bọ̀ ìwọ ló padà lo initiative ẹ pé èmi ni mo fẹ́ kí lù bó mo ṣe fẹ́ kí lù rí. Ṣẹ́rí tí wọ́n bá wà ní pé ibi tí wọ́n máa ń wà yẹn tó ti ń sọ̀rọ̀ fún wọn ibẹ̀ náà ti máa ń sọ pé èyí sẹ́gbẹ́ lágbájá èyí sẹ́gbẹ́ tàmẹ̀dò èyí sẹ́gbẹ́ làkàṣègbè. Now ìwọ ló wà jókòó wípé wọ́n ní mi ń sẹ́gbẹ́ rẹ̀ ṣé tí mo bá ń wá kálàfíà àjọba ṣé mo sì gbọ́dọ̀ continue. One of my friends called me today scientist ó yẹ kí sàn ó dìde mo ní look at the caliber of the people tí wọ́n ti divide ara wọn nílẹ̀ Yorùbá. Hang on, you can request. You didn't request. If you request, mo ní ẹ wo àwọn ọba tí ẹ mọ̀ pé divided ti wà nílẹ̀ Yorùbá pẹ̀lú àwọn ọba ń sìn. And I can tell you authoritatively pé the caliber of Olúbàdàn now Ọọ̀ni Ṣọ̀ún nílẹ̀ Yorùbá ní gbogbo àwọn tájọ súnmọ́ra wa ní tájọ súnmọ́ kí lorúkọ ẹ̀ gbogbo wọn ti àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ the same way. Ọba wa níwò Àbùdó Rọ̀ṣídì àwọn mú Olúgbọ́n wọ́n mú wọn Aláàfin torí bí àwọn Olúgbọ́n tí wọn bọ́ba ti dùn wọn ti ṣe tó d'Ògbómọ̀ṣọ́ ẹ̀ǹbẹ́yù náà jà. These are the people that was on the throne for so many years kí sọ̀n tó dé lẹ́nu ọdún méjì tí bàbá yẹn dé go and look at Ògbómọ̀ṣọ́ development tó ti mú wá. Yes, of course, go and look at it. Ọọ̀ni tó dé ẹnìkan ti sọ́nbì go to Ilé-Ifẹ̀ you will see Ilé-Ifẹ̀ the resource tí màá yẹn build. Gẹ́gẹ́ ẹnu ọdún kan yóò pètélè náà tí ọba wa yìí di Aláàfin kí ni tẹ́ fẹ́ sọ pé àwọn ọmọ ìlú yín benefit àṣọlọ àṣọba ṣé jàrá bí supremacy lẹ́fẹ́ ní wọ́n benefit. Someone have said it that pé ọba olè I was so emotional ní just of this mo wò kọ́kọ́ lórí Facebook mo rí Ọọ̀ni tó bá ń bọ content creators yẹn tó ń bá wọn ṣàwàdà tó ń bá wọn ṣeré. Now these are the people tó jẹ́ wípé àwọn èèyàn lè súnmọ́ thank you ẹni tó kọ comment yẹn lẹ́nu ìgbà tí Sunday tó pọ́dún méjì yìí go and look at the empowerment that man have done in Ògbómọ̀ṣọ́. Ẹ̀yin kan débẹ̀ ẹlẹ́ẹ̀jú lọ ẹ̀dẹ̀ ti débẹ̀ ilé onílẹ̀ ń gbà kiri. Ẹ understand ọba tó bá fẹ́ kí development wọ̀ lóhun pé ń ṣe bí ọ̀wọ́ ọba wọ̀ adé ṣe ń ṣe. Ẹnìkan máa kan wà ní Canada bí America ní Abdulmaruf ó ń sọ lẹ́yìn alẹ́ yìí ó ní àwọn mọ̀ pé ọwọ́ tó nà sí Olúbàdàn. That hand is very very ridiculous. That handshake yẹn lásán kó dẹ̀ mọ́ náwó rárá. It would have better.
you want to shake ẹgbẹ́ bàbá èèyàn. I understand pé ipò tó tẹ́ Aláàfin wà ó lè ju kí lórúkọ ẹ lọ but at times ọmọ ọ̀dọ́ náà máa ń fọgbọ́n ṣe and àtìlẹ̀ look at the way the Oni was carry everybody along nínú gbogbo nǹkan. mute as you come in. Oni was carry everybody along. Oni is doing everything. You understand? And these are the people àwọn tó ń advise Aláàfin. I don't know. In fact, all the medias, àwọn medias wọn tán ní Aláàfin gbọ́dọ̀ ní láti ṣe screening fún gbogbo wọn because the media in the house of Alaafin won't help Alaafin. If you look at all the social medias today, look at what everybody has saying. Won't help. Ọba no help ara wọn. You are not be you ìkílẹ̀ èèyàn fẹ́ jẹ láyé tí ládọjọ́ tí tẹ́ ẹ̀ bá tiẹ̀ mọ́ lábàbá ládọjà ẹ ti gbọ́ tán. Àní ẹ jẹ́ ká yọ 50 age Ọbaṣà Aláàfin ṣẹ̀jọ ṣe 50 lọ́dún tó kọjá ni ẹ jẹ́ yọ 50 kó òun 80 okùn 30. So ká lèèyàn tètè bímọ gan which way about ti bírú Aláàfin. Nobody is fighting for the hierarchy but respect is very very important. Ẹ forget ẹnìkan sọ pé ó jà fún ipò rẹ̀ ní ipò wèrè wo là ń jà fún ipò tí ò bóúnjẹ wá sórí tébù àwọn aráàlú yín. Ọmọ Ọ̀yọ́ mélòó lẹ ti fi ipò yín lẹ ti fi gbé dìde ọmọ Ọ̀yọ́ mélòó lẹ ti fi empower ọdún kan lẹ fẹ́ ṣe kí ni tẹ́lẹ̀ sọ pé fẹ́ ṣe fárọ̀ Ọ̀yọ́. You understand? So what happened yesterday is uncalled for. Is uncalled for and it's a thing that can be to avoid. Ẹ náwó wá sírù láìsèrú kánírù sọ́ńtẹ̀ lẹ́ náwó sínsìn ó tiẹ̀ sí dá. Ìwé àdìsọ́ pé bóyá èjì ẹ̀yà àtàwọn sọ ẹ̀sùn mọ́ra yín díẹ̀ ọ̀nà yẹn jìn ẹ jẹ́ ká gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Age, you should respect the age. You should carry everybody along. Don't think you know everything. As in ọba pé èèyàn jọba is not a crime pé fáwọn ọmọọba is not a crime ẹ má jà àtàrà wa ọba tẹ bá mú ní ìsìn o èlé fọlọ síjọba tí ó ṣẹ̀ṣẹ̀ máa sọ bí oríwó local government èlò náà ń gbà local government àlè sọ pé torí tẹ bá sọ pé bí ìjọba wa ti bà nǹkan jẹ́ structure náà ṣe fi àwọn ọba sí abẹ́ kí lórúkọ ẹ̀ tí tálákà bá jọba in fact ó lè ní nǹkan tí ó wọ́n fà lórí o bọ owó ní tóun ò bá sílé ẹ má dábò òun ilẹ̀ mélòó náà níta nílé ìfẹ́ tó fi ṣe ogun empowerment tó ń ṣe fáwọn ọmọdé ẹ̀ ilẹ̀ mélòó bọ̀ pé olówó lọ́wọ́ èèyàn sọ pé kéèyàn máa ní kíní yìí lórí you must need this thing you understand so kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe àgbáwà your hierarchy in that role is everybody mọ̀ pé ojú gbogbo wọn lọ but when it come to respect forget about the forget nípa kí lorúkọ ẹ̀ ẹni tó lè sọ pé ìyàwó wọn lè bá wọn sọ ṣẹ́rí gbogbo nǹkan èèyàn lè fàwàdà sọ tí ọkọ èèyàn bá ń lo oko òparun èèyàn máa sọ tọkọ èèyàn máa ń lo oko òparun wọn ní tára lè bá ń jẹ kinní kan you can see it in the way àbásìkò tó bá lè gbọ́ I understand but it's not as if I want to be like this thing èmi lólórí ìjà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ni pé ẹ̀yin làgbà. Thank you so much Ọba, thank you for the gift, thank you so much. I understand ìjà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé ẹ̀yin làgbà ìkíni tẹ́ fẹ́ fi ṣàgbà àwọn kan dé lẹ́nu ìgbà tí wọ́n dé ṣe impact Ládọjà lásọpáàrí ní Ọ̀yọ́ state ni àbí ní Ìbàdàn generally and when this thing come to the politics you don't know the politics. This is Baba that know the politics of everything. The hierarchy you are talking about today that way you are the chairman of permanent ruler. If they want to change it, they want to talk about the politics about it, they can remove you. House of Assembly, no jẹ. But the politics, I want to be I know the people that bring this our Alaafin and mo pray Kolomoje can regret. Because the social way of this man also is not there. You are not social, you are not doing anything that can make everybody feel like we have king. Just of recent in December, Oni is doing something for all the staff ní ààfin rẹ̀. He did everything for them. So let me wait for you. But àwọn tó bá jọmọ Ọ̀yọ́ tán bá lè pe àjọ tó nírònú dáadáa, they can talk to their king. He should be friendly to be anybody. Ṣẹ́rí gbogbo ẹ̀dá màá tó tún sọ ọgbọ ọba tó bá ti mọ́lúwò lọ́rẹ̀ ń lo oko parun ni. Gbogbo ọba tó bá ti mọ́lúwò lọ́rẹ̀ oko parun ni. Àwọn ọmọ Ọ̀yọ́ náà ń gbọ́ yín mo dẹ̀ mọ̀ pé àwọn bàbá wa náà ń gbọ́. Next person. Tèmiládé ló kàn Tèmiládé. Tèmiládé wọ́n béèrè pé àwọn fẹ́ gùn pínlẹ̀ kan. ẹgbẹ́nu sí Mike. Ṣé kò tó mi mo lọ mute wọn? Tèmiládé. Wọ́n mọ yàn lọ́wọ́. Ta ló fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀? Ẹ kalẹ́ mà o. Ok kalẹ́. Kalẹ́ sá o, bàbá Tèmiládé. Ṣùgbọ́n mo number one mo kí everybody lórí ìkànnì and most very important mo kí host wa ọpọlọ yín ní dàrú láíláí ẹ̀dẹ̀ ní dẹni àná so ẹ̀dẹ̀ ní ṣíṣe gbogbo àwọn olólùfẹ́ yín tèmi náà ti dára wọn lénìí
gbogbo wa ò ní jábọ́ láíláí. I'm glad to tell you pé this is the very first time in my life mi ì sọ̀rọ̀ lórí nǹkan báyìí rí tàbí kéèyàn kankan gbé mi sókè rí ṣùgbọ́n wọ́n máa ní tọ́mọ bá ṣe rí náà ṣe ń ṣàna ẹ̀ irú ọ̀rọ̀ tẹ́ ń sọ lé níyì no ó top notch ni ní láti dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn bíi mélòó kan number one bóyá sísítà wa tó sọ̀rọ̀ sí yẹn wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé mi ò tó máa já yín. wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé téèyàn bá ti fẹ́ sọ̀rọ̀ kó jẹ́ ká máa pa àwọn